kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ jẹ́ àwò. kánà tó lọ wọn lè àná pàápàá lọ ẹni dé àtúnlé wàhálà ẹ̀dá o ọjọ́ wo ni ó pin àdá ẹ̀dá o wọn láyé lọ sí wá lọ sẹ́yìn ní pàtórí lọ́rọ̀ ilé ayé. èyí ti jẹ́ gan tẹ́ ẹ wá wo ẹranko ẹ̀dá èyí ti jẹ́ gan tẹ́ ẹ wá wo ẹranko ìwà àbòsí ọwọ́ yín pọ̀ ẹ jáwọ́ ọ̀tẹ̀ ṣe wádìí tẹ́ ẹ gbúdọ̀ tẹpá mọ́. Awíkoko ṣálẹ̀ mi Awíkoko lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́ ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ pé ẹ̀yin dìyẹn mọ́wọ́ ṣọ́ra àṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan bọ́ ọ̀rọ̀ tó ti kú rẹ̀ ewé o tó ti kú rẹ̀ gbòǹgbà kan tó ní ká ń sáré ẹni ga jù lábà ní. ó ń fẹjú kẹ̀kẹ́ ṣe rántí bí tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ṣe mọ ibi tó ti ń bọ̀ ó ṣe jẹ́ pé àwọ̀ èèyàn nígbà míì bí àṣà àwọn èèyàn kan I don't want peace I want kinní kan I want problem ẹ mọ̀ wípé ó ń rúgbó bọ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o ẹ̀yin tẹ́ bá wo fọ́nrán mi tí mo kọ́kọ́ ṣe ẹ máa lè relate bí mo ṣe fẹ́ ṣe fọ́nrán yìí lórí ọ̀rọ̀ King Saheed Osupa mátà gbàmọ́lẹ̀ àti ọ̀gá ńlá Alhaji Wasiu Alabi Pasuma tí àwọn èèyàn kan tún gbé kiri lásìkò yìí látàrí voice note tó involve àfáà súná àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi di wípé nínú voice note yẹn àwọn èèyàn kan rí wípé Saheed Osupa ó ń ba Pasuma jẹ́ wípé òun mọrin kọjú lọ igbá kan àwo kan tàmẹ̀dù kan ọ̀rọ̀ yìí ó tún fẹ́ máa fẹjú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí àwọn èèyàn tún fẹ́ máa túmọ̀ ẹ̀ ní ọ̀nà lóríṣiríṣi mi ò ní dárúkọ but to whom it may concern ẹ jẹ́ ká wà careful bá ṣe ń bá lọ yìí tí ìrẹ́pọ̀ wà láàrin Alhaji Pasuma Wonder àti Saheed Osupa Alhaji Saheed Osupa ẹ̀ẹ́dẹ̀ ṣé kò dùn mọ́ yín nínú ni kó tó di wípé wọ́n rẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn nígbà náà K1 the ultimate King Dr. Saheed Osupa Pasuma ṣe rántí ọ̀pọ̀ inú yín gan késẹ̀tì tó wà ń lé ẹ̀ lórí wípé àwọn méjì yìí ń jà kì í ṣe kékeré ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn kí ló padà wá dà wọ́n padà rẹ́ náà ni ṣé bí wọ́n ṣe wá rẹ́ yìí ṣé kò tún wá dùn ẹ tún wá wá ọ̀nà tí àwọn méjèèjì á tún máa fi wá ní nǹkan síra wọn it's unfair I don't want to care about the voice note nǹkan tó wà ní voice note yẹn mi ìdẹ̀fẹ́ mọ̀ nǹkan tó wà ń bẹ̀ but tip tí mo kàn gbọ́ from the voice note fi yé mi pé àwọn ènìyàn á tún bẹ̀rẹ̀ á tún fẹ́ jẹ́ kí àwọn nǹkan tó ti rí odò lọ́mú mi á tún fẹ́ wò jáde èèyàn pọ́n ara rẹ̀ lé wọ́n ní tá bá fún kíní kan lọ́kọ́ ọdún ara rẹ̀ ló máa rókó sí náà èèyàn ń sọ̀rọ̀ nípa personal thing ẹ̀ though to some people ẹ̀ ń rí wípé ó ń bu ẹnu àtẹ́ lu Pasuma ẹ̀ ń sọ wípé ó ń sọ ọ̀rọ̀ tí ò yẹ kó sọ sí Pasuma kí lẹ wá mú bọ̀ ń bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ wípé ìbáṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì yìí kì í ṣe ìbáṣepọ̀ àná ṣé mọ̀ bí wọ́n ṣe máa ń ta síra wọn ni ẹni tí yóò borin jẹ́ kò ní kọ́ bó lóní ṣe kọ́ do you know the cordial relationship between them and I don't know why some people will stand somewhere and begin to do àwọn nǹkan tí ò dáa gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́wọ́ sí àwọn nǹkan wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹ lọ jáwọ́. èyí ti jẹ́ gan tẹ́ ẹ wá wo ẹranko ẹ̀dá èyí ti jẹ́ gan tẹ́ ẹ wá wo ẹranko ìwà àbòsí ọwọ́ yín pọ̀ ẹ jáwọ́ ọ̀tẹ̀ ṣe wádìí tẹ́ ẹ gbúdọ̀ tẹpá mọ́ ọlọ́run bá ti mú yín ẹ̀yẹn níbi alákọ̀ọ́rí fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ àbẹ́ẹ̀rẹ́ alákọ̀ọ́rí fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ kò tó ọ̀tá tó ló gbẹ̀jìn ló kó sí ọlọ́run ló mẹjọ alábòsí yín dá ẹni dé eru lérú yín tọ̀ṣẹ́ ti rí ọ̀rẹ́ ẹnu mo kó jẹ́ jọ ojú yẹn lọ ọ̀rẹ́ pa irọ́ ni mi ò lè báyàn ṣe àgbọ̀nrín yín gbá gbogbo oko olóko jẹ́ ìwà yín tẹ́rí yẹn kò ṣe fi wé tèmi o gbogbo ohun táwọn ayé sọ pé ó da lèmi á máa ṣe gbogbo ohun táwọn ayé sọ pé ó da lèmi á máa ṣe gbogbo ohun táwọn ayé sọ pé ó da lèmi á máa ṣe mo fi níyẹn kíyè sọ̀rọ̀ mi ẹ̀yin ayé ọmú ìyá màálù wọ́n máa fún màálù mu ọmú èèyàn ló yẹ ká máa fẹ́yàn mu ayé wá fún ọmọ ẹranko ságo lóúnjẹ òfọ́mọdé wọn mọ̀ pẹ́jẹ́kẹ́jẹ́ náà fi sára òfọ́mọdé ẹ̀jẹ̀ ẹranko ló ń di ìwà ẹranko ìdí ẹ̀rẹ̀ tọ́pọ̀ èèyàn fi wù ẹranko. For the progress of the Fuji industry nísìnyí àwọn tó ń gbé kiri nísìnyí tí wọ́n bá tún gbọ́ ilé wọ́n á tún máa fẹ́ lójú Pasuma is somebody that
that me personally I liked. Èmi ò dé hate King Dr. Saheed Osupa, most especially with his knowledge of music. Ṣebí ohun tó dé lónìí ká wá rí òun nítorí ọ̀rọ̀ tí wọ́n lọ sọ níbi ayẹyẹ ọjọ́ ìbí Baba Lálùdé ló ti wá fi di wípé oríṣiríṣi àwọn èèyàn mú wọn sọ́wọ́, and he was saying this personally to him. Lóòótọ́ mo sọ nínú fọ́nrán mi yẹn pé bóyá bí wọ́n ṣe generalize ẹ̀ ló jẹ́ kí àwọn èèyàn kan máa bínú, but he said it based on his own belief. Láìpẹ́ yìí òun ni Nice sọ di mímọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà bí a ṣe ń gbàdúrà tó ìyẹn ò sọ pé kí ìlọsíwájú dé bá wa lórílẹ̀-èdè Nàìjíríà, wípé kò sẹ́ni tó gbàdúrà tó wà lórílẹ̀-èdè Nàìjíríà, kò sẹ́ni tó lọ church. Ó sọ débi pé ní ilẹ̀ òkèèrè àwọn èèyàn kan lọ church lọ́jọ́ Sunday ṣùgbọ́n àwa àtakú ti ilé ìjọsìn ni. Ìyẹn pé kò túmọ̀ sí wípé ayé wa ní progress àbí orílẹ̀-èdè Nàìjíríà ó gba àyípadà ọ̀tun. Kí ni àwọn Kristẹni fẹ́ ṣe nípa ti ọ̀rọ̀ tí Nice tí ó sọ nípa yẹn? Oníkálukú ló ní ẹ̀tọ́ sí ẹ̀sìn tó bá ń sìn. And then mo sọ wípé ta ló lè gbèjà Ọlọ́run? Ok, ká wá sọ pé nítorí pé Nice ti sọ yẹn káwọn Kristẹni wá jáde fún. Àwọn kọ́kọ́ wà tó gba ọgbọ́n, kì í ṣe gbogbo aṣọ là ń sá lọ́rùn. Àwọn kan míì wà kò yẹ kó fariwo, but torí pé àwọn èèyàn wọ́n fẹ́ trend nípa ẹ̀, àwọn èèyàn kan fẹ́ make nǹkan kan nípa ẹ̀ ló jẹ́ kí wọ́n máa gbé ọ̀rọ̀ yẹn náà káàkiri. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ọ̀rọ̀ yìí ó ń dùn mí because ká tó ṣẹ́jú pé nísìnyí wọ́n á ti máa fẹ́ lójú. And Afa Suna, please, with due respect, I want you to soft pedal. Mo fẹ́ jẹ́ kí ẹ slow things down. Ìnilárí kò sẹ́dá tó mọ̀ la. Ìbẹ̀rù ogun lẹ̀dá mọ̀ ẹ̀dá kì í mọ ìparí rẹ̀. Ẹ má jẹ́ kí wọ́n fi orí yín fágbọn àti gbogbo ẹ̀yin tí ẹ mọ ìdí ọ̀rọ̀ yìí tẹ̀kọ̀ wá bẹ̀rẹ̀ sí ní jump sí láàrin tẹ̀ ń jump sí láàrin tẹ̀ ń jump sí láàrin. Kẹ wá máa di ẹni tí ó ń sọ̀rọ̀ àlùfànṣá sí Alhaji Wasiu Pasuma àti Alhaji Saheed Osupa lórí kíni. Pẹ̀lú bí ẹni yìí tún ṣe jáde láti wá ṣe àlàyé àwọn kankan, still yet some people is not okay with his reply. Ó wá tún di ọ̀rọ̀ voice note nísìn, àwọn èèyàn kan wá tún bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri. Àpèmọ́ra ni là ń pè tèmi dére, òun ní ọ̀rọ̀ tí King Dr. Saheed Osupa tí wọ́n sọ. Ìgbà míì ó lè ṣe sọ́dọ̀ Alhaji Wasiu Pasuma, Alabi Pasuma, tó yẹ pé ẹ mọ relationship tó wà láàrin wọn. How are you sure that the voice note is recent one? Ṣé kìí ṣe ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ nígbà náà kéèyàn kan wá tójú ẹ̀ mọ̀ pé a ti wà láyé digital kìíní lásìkò yìí. Ọ̀rọ̀ tó ti nítorí nǹkan ṣẹlẹ̀ ẹlòmíà lọ wú àwọn ọ̀rọ̀ míì wọn lọ wù jáde. Ẹ jọ̀ọ́. Òṣùpá ní ayé kan lọ ayé ò dúró, òrèrè ayé làwọn lọ kàngán o, ẹ̀dá náwó mu ẹ̀dá ò rí wó, ẹ̀dá kan lé ẹ̀dá ò lè bá o. Kánà tó lọ wọn lé àná pàápàá lọ, èní dé àtúnlé wàhálà ẹ̀dá o, ọjọ́ wo ni ó pin àdá ẹ̀dá o. Wọ́n láyé lọ sí wá lọ sẹ́yìn ní pàtórí lọ́rọ̀ ilé ayé, ẹsẹ̀ méjì táyé fi dúró wọn ló ti kákanrọ̀, ìkan ló gbèrò. Ẹsẹ̀ méjì táyé fi dúró wọn ló ti kákanrọ̀, ìkan ló gbèrò. Báyìí ṣe rí ní ipò wá sí ǹdẹ́rìn kan lè ṣe sí ayé fi síwájú fi sẹ́yìn lọ ni. To whom it may concern, mo ń tẹnu mọ́, ẹ má jẹ́ ká tún dá nǹkan mílẹ̀ lágbo fújì o, ẹ má jẹ́ ká tún dá nǹkan mílẹ̀ o lágbo àwọn olórin o, because it's getting too much. Èmi ò tẹ́ fẹ́ gbọ́ kankan, wọ́n ti gé mi létí lọ, but what I'm after is peace. I'm after peace, regardless of nǹkan tí King Dr. Saheed Osupa ń bá ti ṣe àbí ohunkóhun tẹ́ bá ní sí wọn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kógun mí, ẹ jẹ́ ká lépa àlàáfíà lágbo àwọn onífújì. Ẹ má jẹ́ ká tún fi eléyìí tún máa dá nǹkan lẹ̀. Àbí bí wọ́n ṣe ń ṣe yẹn kò dùn mọ́ yín nínú. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Èèyàn kan sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ gbọ́ dáadáa. Kẹ́ lè mọ̀ wípé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ nǹkan tá a kò lè mójú kúrò níbẹ̀. Ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ó lágbára púpọ̀ púpọ̀ tí màá fẹ́ jẹ́ kẹ́ gbọ́ délẹ̀ because he punched some things out tó wà very important fún yín láti gbọ́. Ẹ má jẹ́ kí n dá yín lágara ọ̀rọ̀. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń re, ẹ má gbàgbé láti like, comment, kẹ́ dẹ̀ share nítorí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Peace la fẹ́ o, peace. Peace ni mo ń pè fún lórí ọ̀rọ̀ yìí regardless of what is happening right now. Ó yá ẹ jẹ́ ká dọ́dọ̀ ẹni. Ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí níbi voice note yẹn, ibi tó kan Wasiu Alabi Pasuma bẹ́ẹ̀, because mo rí pé bẹ́ẹ̀ ni ó mí lògbòlògbò ní agboolé Fuji láàrin mi àti yín láàrin parọ́ fúnra wa. Nǹkan tí Saheed Osupa sọ yẹn nínú voice note yẹn, ìdá ó jẹ́ ó ti pẹ́ ni o, ìdá ó jẹ́ pé wọ́n copy ni o, ìdá ó jẹ́ pé AI ni o, ìdá ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ni o. Láàrin èmi àti yín, is it a new thing? Àwíkòkò ṣálẹ̀ mi, àwíkòkò lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́, ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ pé ẹ̀yin dìyẹn mọ́wọ́. Ṣọ́ra àṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni, ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́. Ọ̀rọ̀ tó ti kúrẹ́ ewé o tó ti kúrẹ́ gbòǹgbà kan,
oníkálukú sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ máa jẹ́ kọ́mọ ẹnìkan kọ́ gbọ́ ọ̀rọ̀ tó ti kúrẹ́ tó ti kúrẹ́ gbòǹgbà kan oníkálukú sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ máa jẹ́ kọ́mọ ẹnìkan kọ́ gbọ́ mo ti sọ pé kò máa jẹ ń gbọ́ débi tó máa bá mi sọ ṣòpàyọ̀ fún mi ló fi ń ju bílì ni àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi erémọdé màlẹ tí kejì ò gbọ́dọ̀ gbọ́ sẹ́nu tèmi tí ó gbogbo lè tọ́jú àṣírí ni ẹni tọ́jà oúnjẹ máa bá a ṣe múlẹ̀ olórí burúkú òkì sọ̀rọ̀ olórí ire gbogbo aláàánú ò má jẹ́ kán ráyè dọ́dọ̀ ẹ àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni ẹni tí ṣẹ́ṣẹ́ àtẹ̀yàn tó jẹ́ pé ó ṣì ń ta wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan ọ̀kánjú amúlẹ̀ ìmọ̀ kò mọ̀ pé léwu ìwà nítẹ̀lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí ẹni òun ọmọ jẹ́ rí màá ní ìgbàgbé ló ṣe kákápá ọ̀kánjú ẹni Òṣùpá ló dá. Thank you everybody. Thank you Saheed Osupa fans club. Thank you Pasuma fans club. Thank you all lovers of Saheed Osupa. ṣé ó níwò ẹni tó níṣẹ́ ó dẹ̀ ń bá èèyàn tí wọ́n jọ wà èèyàn tán jọ close tẹ́yìn èèyàn gan lè confam online wípé òun àtẹni yìí wọ́n jọ wà ní and the reality is come to think of it if you now think Pasuma and Saheed Osupa wọ́n jọ ní issue ó wá release irú voice note yẹn síta don't you think there is something? Why do you think it's Pasuma's voice note? Do you think it's not normal fún mi láti sọ fún èèyàn tí mo mọ̀ pé olólùfẹ́ mi ní pé mo bẹ́ta ẹni báyìí ṣé máa sọ pé ẹni báyìí bẹ́ta mi ni mo lè wá ń ta mo lè wá wájú kámẹ́rà kí n kàn sọ báyìí bọ́ láàrin èmi àti yín ṣé Òṣùpá máa ní wípé Pasuma mọ́ ń kọ gbà wọ́n lọ ni ṣé Pasuma ṣé Òṣùpá ò ní hype rẹ̀ ni ṣé bí ẹ̀yin lẹ́ni pé tó ní bá ṣe pé báyìí náà ṣe máa bá gbé àwọn wo ló máa wá polówó rẹ̀ fún tí ó bá jẹ́ àwọn fans àwọn tí wọ́n like ṣé kó máa polówó Pasuma fún àwọn rẹ̀ ni so definitely that is how it's beat everybody ṣe ń ṣe nìyẹn you wey be say tailor ni ẹ tó bá rí àwọn ṣe yìí vodi táwọn èèyàn lálálálá ló ń bá wọn even you yourself you go tell people say irú àwọn yẹn kẹ opportunity náà ní o because wọn náà wò pé tí wọn náà bá nínú machine you can do better o ní gbà kó dájú ẹ lọ tó bá gbà kó dájú ẹ lọ nínú ọkùnrin àtẹyàn tó súnmọ́ ẹ wàá sọ fẹ́ni yẹn pé I can do it you think Pasuma will tell people around him that Osupa is better than him even when Pasuma go into the car lọ́dún yẹn tó ní ká má parọ́ ọmọkùnrin náà mọ́ níkọ ọmọkùnrin náà ṣe gbà do you think Pasuma will confirm that we go and be telling people around him pé Osupa mọ́ níkọ jù mí lọ it's not possible lójú Òṣùpá confam ni kò sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ kò lè sọ lórin tó lè gùdù tó bí mi ṣe nǹkan tẹ́mi ṣe yìí mi lè gbà wípé ẹnìkan mọ̀ ṣe tó mi so gbogbo pé in send voice note ó ṣe gbá ó ṣàwo it's nothing the reality is that a máa rí nínú àwọn Pasuma fans gan tí wọ́n máa sọ wípé tó bá jẹ́ torí ẹ jẹ́ ká gbé fún Òṣùpá mọ́ nìkan o tó wà nínú àwọn Pasuma fans tó máa sọ pé bọ̀ àwọn ò lè fi Paso láyò wọn there will be like that kò sí olórin tó máa gbà wípé olórin kan mọ orin kan jù òun lọ kò sí oníṣẹ́ kan tó máa gbà pé oníṣẹ́ kan dá jù òun lọ ó lè fi hype ẹnìyẹn ta pé bàbá mi àlàyé lẹ́yìn jẹ́ bọ̀ nínú ilé ò lè polówó ẹ̀ fáwọn fan ó lè polówó ẹ̀ fún wọn it's not possible mo ṣe rí kíni yẹn tó ń lọ online me I don't see it as anything because the reality is that I don't believe it's real that video tí Pasuma àbí that video is not real come to think of it somebody come out kò tí ì sọ nǹkan báyìí gan wípé nǹkan báyìí ló ṣùpá ṣe fóun everybody is now believing ó send the voice note to Sunday Igboho you think Sunday Igboho will still send voice note to somebody now pẹ̀lú voice note tó wà ń ta lórí ọ̀rọ̀ àwọn aládùn funny thinker nko you think he will still send a voice note now me I just feel with my èmi o me I feel it's not real it's a plan thing ó dárúkọ Oríyọmí Hamzat kọ́kọ́rọ́ alátẹ kan tàtẹ́ yes it's a normal thing everybody know if Pasuma have a music tó lọ pẹ̀lú kọ́kọ́rọ́ alátẹ ó show wípé òun ni Paso òun ni Oríyọmí máa lò kò sí pé yẹn ń sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bó kọ́kọ́rọ́ alátẹ orin Òṣùpá ló bá lọ òun náà lò so all those things I don't think there is something there for people that can reason very well ẹ̀sìn kò sọ̀rọ̀ lórí ẹ̀ ó mú mọ́ Sunday Igboho àwọn àti Òṣùpá wọ́n jọ wà ní everybody knows that you people should know that how possible kí ló fẹ́ da Pasuma àti Òṣùpá pọ̀ ṣojú lórin ṣojú lẹ́gbẹ̀ẹ́ is a presenter kí ló fẹ́ dá wọn pọ̀ èèyàn wá bọ́ síta kíní kan kò dẹ̀ sọ nǹkan tó ṣe ó dẹ̀ mú orúkọ ẹnìkan mọ́ I took my time because a lot of people share me the video but I didn't see nothing there kò sí nǹkan kan bẹ́ẹ̀ later on wọ́n ní kí n má sọ̀rọ̀ mọ́ wọ́n ní kí n má ṣe kíní I already told somebody ẹni tó kọ́ sẹ́ndẹ̀ sí mi àṣẹ kọ́kọ́ wò personally ẹ kọ́kọ́ wò kí ló ń ṣẹlẹ̀ but the reason why tó jẹ́ kí mi sọ̀rọ̀ ni pé I see some people that are saying àwọn Pasuma fans sálọ kó tó di pé máa sọ̀rọ̀ me I'm just saying my thing don't take me say Pasuma fan I'm just doing my thing but you people that you are saying Pasuma fans wọ́n sá lọ wọ́n ti rọ́kọ̀ ya wọ́n ti ṣe gbá do you think if Pasuma fans face Òṣùpá now ṣe ẹ̀rọ Òṣùpá lè mú orí dúró ṣálọ̀ online yìí láàrin mi àti let's just be realistic okay ká sọ pé presently nsìn bọ́lọ̀ yẹn ṣe jáde nsìn then Pasuma fans wọ́n decide pé àwọn fẹ́ fárígá àwọn fẹ́ bínú tán online pé bóyá kánjọ máa throw síra wọn kánjọ máa bára wọn fà do you think internet now internet time yìí ni wọ́n sọ you think Òṣùpá can withstand Pasuma lórí internet yìí let's be reasoning very well because presently báyìí sìn yìí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Òṣùpá àtàwọn muslim religions wọ́n jọ ń fa nǹkan lọ́wọ́ lọ́ọ̀nà yìí wọ́n drag wọn lórí pé ó ṣoògùn ó ṣe ṣẹ̀ṣẹ̀ ó ṣe mùsùlùmí ó ṣe kìrìsìtẹ́nì so that one is there already
Now imagine Pasuma now decided, about Pasuma fans, so I decided to join our people. You think Osupa can withstand it? I don't know why people feel like, Osupa, no, now, stop it. This is 2026. Even you should think, ṣe rò wípé bóyá torí ọ̀rọ̀ àwọn religion tó wà ń ta yẹn gan tí wọ́n ti ń gbóṣùpá fà tóṣùpá náà give wọn back. Although it makes now we are talking about Osupa directly indirectly. Káàzùn nípa àwọn méjèèjì náà, òyìn Pasuma náà dáhùn padà, a máa sọ̀rọ̀ nípa àwọn náà indirectly. The thing is existing. Then don't forget, Osupa said he can never do anything to have issue with Pasuma. There is nothing. And do you think Pasuma will say, I want to have issue with Osupa? What is he going to achieve? Now imagine Pasuma go to stage now. He now go and be saying, what is he going? Oh yeah, please tell me. Kí ló fẹ́ achieve? Àwọn tó ń gbére fún Osupa wọn ní gbére fún wọn. Because I don't understand. Kò sí nǹkan kan pé it's just, I can't noise. Everybody will just be shouting, go to show. Irú wa yìí la máa enjoy you. Cut ẹja. We will be able to enjoy. A máa sọ show eléyìí, àmúlé, but you people, ronú lọ bẹ̀ yẹn. Ronú lọ síbẹ̀. Wípé ṣé kò possible kò jẹ́ wípé I'm just saying my own. Àfàsùnà yẹn wípé kí la lè ṣe o láti jẹ́ kọ́lọ́ àwọn àfà tó wà ń ta kúkúrú kó ṣe gbá kó ṣàwọ̀. Báwo náà ṣe wá fẹ́ sọ̀rọ̀ pé Òṣùpá ṣe òun ní Àfàsùnà ó dẹ̀ fẹ́ bá Òṣùpá jà kálórì ni o kálórì túbọ̀ tún ní kò rí o. Mo fi pé ọ̀rọ̀ tó ń lọ́n ta yẹn get ọ̀rọ̀ àbàbà nǹkan tí mo lè ṣe lélẹ̀ because till now kò tí ì sọ nǹkan tó Òṣùpá ṣe fún any reasonable person. Ó láwọn kan drag òun pé bóyá torí ní tó ń ṣe gbani kò tí ì sọ anything tó Òṣùpá ṣe. Why can't you see it as planned work? I'm just saying mi ò ní plan work ni o. Olùtọ́ náà ó fẹ́ bá Òṣùpá jà láàrin mi àti yín kò sí wéètì tó máa fi bá Òṣùpá jà tẹ́yìn èèyàn fi máa gbóhùn ẹ̀ tí ó bá mú Pasuma mọ̀ kò sí náà. Ìmí mention Oríyọmí kò sọ wípé bí pàtó bá Oríyọmí ti kọ́ mi. Ó mention Sunday Igboho sọ́wọ́n yóò ní ó ní kí n má bọ̀ sọ̀rọ̀ ọmọ kìnnìkan Saheed Òṣùpá náà screenshot message and send it. Why can't you think about it? Saheed Òṣùpá will tell somebody that go out now lọ ṣe tí náà ẹ̀kún fẹ́ rí. I don't know. And everybody is dragging. Everybody is there. You believe what is going on out there now, and you want to cause another issue between Osupa and Pasuma. And you think me, I will not enjoy myself? I will seriously enjoy myself because see Osupa àti Pasuma dancing. You don't live dúró láti fi síbí kan. Tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ tó bá tẹ́ mi lọ́rùn máa post. Tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ tó bá tẹ́ mi lọ́rùn máa post. But you see all those people, they are very, very mature. Tó bá jẹ́ pé Pasuma gangan mọ̀ sí ńkọ́. Don't you think? Rúbẹ́, ṣé báwọn méjì sọ pé they are friends? Wá ọ̀rọ̀ tó ń lọ́ńtà yìí yẹ ká wá nǹkan kan ṣe láti pariwo. Torí èmi náà láwọn ọ̀rẹ́ tájọ máa ń ṣe irú ẹ̀. A lot of artists do that. That they will create a lot of things to distract people's attention. Láti jẹ́ kán sọ̀rọ̀ nípa wọn online. A lot of artists will do something story àwọn ìbáraẹni lọ́nà online. Má jẹ́ ká kí story wọn lọ mọ́. Jẹ́ ká wá gbé tiwa jáde. There is a lot of things like that. Why can't you reason like that? And everybody be like, tó bá yà sí ma ní bọ̀kú ló ń da fújì rò, kíní kan ló ń da fújì rò. But yín tẹ́ ń gbé caption wípé, ọkọ̀ ìyá wọn Òṣùpá cannot talk again, àwọn Pasuma fans cannot talk again, kíní kan, they are now calling for peace. It's because they are mature. They don't have nothing to lose. Either you talk, you don't talk, now the two of them, they are relevant. I'm seriously happy for Osupa and his media team because this is a very great achievement to me. Because personally, mo ti sọ wípé láti ìgbà tí Burna Boy ti sọ̀rọ̀ Osupa ńgbà yẹn, after tí Burna Boy sọ̀rọ̀ Osupa ńgbà yẹn, làwa wọnú acapella, after tàti die down ọ̀rọ̀ acapella kò ṣe acapella tán. Stunt tí à ń rí nípa àwọn Osupa, stunt tá à ń rí kò lọ, bọ̀ eléyìí títáyé babaláwo yẹn kọ́kọ́ lọ pín àwọn afáàdìmú. Ìyẹn lèmi ti ẹ̀fẹ̀ kan sì máa kọ́kọ́ ṣe yẹn lọ náà. Kí ni tó wá analyze lórí ọ̀rọ̀ ó ṣe religion is not religion because ìyẹn kò tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Ìyẹn ní pé àwọn ohun ṣoògùn ẹ̀ wá ń defend. Àdúrà tẹ́yìn náà gba defend ẹ̀ náà. Nínú ológun àtàládùá ẹni tó bá dá fún jùlọ Ọlọ́run ẹ̀ jẹ́ jù. Na normal thing gbogbo wa là ń ṣoògùn. Mi ń sin oní girlfriend bí ọgbọ́ṣẹ́ wọn là ń gbà ta fi ń wẹ̀ oògùn ní sáyẹ́ǹsì ni. So àfáà náà tó bá ń sọ wípé òun ò jó nǹkan òun ò ṣe gbàṣàwó kan kó náà wá bọ́ta. Because everybody pátápátá gbogbo wa pátápátá we agboala níbi táwọn fara. I don't even want to talk about that religion because religion is the stand. Me, I don't believe in it. In short, anything that can make me to believe in religion, I don't even believe in it. Mi ìgbàgbọ́ pé ṣùgbọ́n Ọlọ́run tán sọ I don't believe. I only believe in nature. I believe so much. Because if I will ask all of you now, I can make parọ́ fúnra yín, ẹ kàn ronú sí dáadáa, ẹ ronú sí. Ọlọ́run tẹ́ ń gbàdúrà fún yín, God. Tẹ́ ń gbàdúrà fún yín, tẹ́ ń lọ mọ́sí, tẹ́ ń lọ church, tẹ́ ń lọ gbogbo ẹ̀ fún, tẹ́ ń ṣógun fún, ẹ kàn lọ wò dáadáa. Kí ni nǹkan tọ́lọ́run yẹn gan lè ṣe fún yín? Tí gọ́ọ̀mẹ̀ntì ìjọba tí wọ́n lè ṣe fún yín. Just think about it. I don't really want to go deeply in that because a lot of people don't know. Just think about it. Kí ni nǹkan tí ìjọba lè ṣe? Tí government, what government can do that God cannot do? And the moment you don't let the concept of God go, you will keep believing in religion. And that religion, the reality is that it is government instrument. It is government instrument. Go and check it very well. Any country to back religions or religion ni o man corrupt ju ibẹ̀ náà ni poverty man pọ̀ sí jù. Because come to think of it, if everything is going on fine, tí gbogbo nǹkan bá ń lọ, why do you need pastor in your life? Why do you need afa in your life? Why do you have to go to babalawo? If economy is good. But the government is àwọn ló ní religion. Instead of you to call them to ask the government for what you need. Pé nǹkan báyìí ni mo fẹ́ o, iná ni ò sí yìí o, road wa ni ò dá yìí o, kẹ́ face the government fún. They divert you to go and be asking God. And that is why religion is existing. I can tell you more. I wish anybody can call on me that they want to challenge me. Maybe give me one pastor, give me one babalawo, and let's see. And I will tell them that they should give me a proof that God is existing. Give me just one proof. Some people will say he give you life that ọkùnrin àtọkùnrin yẹn máa bala yín ṣe nǹkan pọ̀ ló fi máa di nǹkan. Or come on, it's not miraculous.
It's not miraculous. You make us believe that téèyàn bá kú ó máa kú ó ń lọ sọ́run ó lọ jẹ́jẹ́ tó jẹ́ pé tí n bá sùn lásán mi kí n mọ bí tí mo wà. Àmì èèyàn mélòó ló ti kú tó wá ń sọ̀rọ̀ fún wa. Àyàtọ̀ sí ewébẹ̀ àyàtọ̀ sí ẹran we are both creature tí táìmù bá ti tó wá dé ní irúpẹ̀ ni wá á padà dé irúpẹ̀ everything tó wà lórí ilẹ̀ yìí ní ó padà wọnú ilẹ̀ automatically náà wà á dé padà jáde. O lè bá ewé jáde o lè bá gúre o lè bá anything lè bá jáde láti inú ilẹ̀. And at the end of the day nothing lasts forever. So now tell me, where do you now want to take me into cage of? I can tell you more about the life of Jesus Christ. I'm a Bible scholar. I study life. You think about the person. You are rope kini kan sọ fún mi gan. So now somebody comes out to come and tell you pé ológun lòun òun ṣoògùn ní kini kan. And then you know about pray tó bá jẹ́ fún yín. Give us a proof. Wọ́n ti ṣe tẹ̀ ní ó ti ní proof ẹ̀. Now Burna Boy whiskey that àwọn kini. Ṣé babaláwo ló ṣe fún wọn ni? Ṣé àfáà ló ṣe fún wọn ni? Ṣé pastor ló ṣe fún wọn ni? They are more international than àtàfáà àti kini kan tó ń drag in. If not because of our economy. Can any àfáà go to UK to go and be practicing? You having time for? Can any pastor go there to go and be? But this bíbélì ni pé ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe ó dẹ̀ bá mu wọn ní sọ pé àwọn ò fi lọ ìwọ ni kó má gọra ẹ̀. Don't deceive yourself. Don't deceive yourself. You don't even have to deceive yourself. Ìwọ náà kàn jókòó kó rò wípé okay nǹkan tó ń sọ fún mi yìí báwo ló ṣe rí o how come Adam àti Éfà ní first creature Adam àti Éfà wọ́n dẹ̀ bímọ méjì Kéènì àti Ébẹ̀ Kéènì yẹn ó pa Ébẹ́lì o ìkan wá kúrò lọ́dún kan lọ má rí how come ṣé ta ló fẹ́ ń bẹ̀? Why can't we think? Éfà jẹ apple wọ́n jẹ apple Éfà ó wá mú apple àjẹkù apple tí ó ti pọ́n apple tí ó bá fi nígbà ó ti máa pọ́n ó wà lọ gbé padà fún Adam and all of this why can't we reason? And you, some of you are out there believing. I just need anybody that wanted to tell me about God. Let's just sit down. Tell me. Everybody knows anywhere that they believe so much in religion, they believe so much in God. It's the most worstest places to be. I wonder why you people don't reason why. Why don't pay orúkọ Jésù in church? And according to the Bible, I want to pa Jésù yẹn gangan. Àwọn olórí àlùfáà and the church elders. They were the one that killed Jesus. I want to yanjú Jésù. Why can't you yanjú Jésù? Do you even reason that? Kó tó di pé Jésù délé ayé ní temple tiwa, church tiwa. Ó dẹ̀ lé mi kálákátá jáde, wọ́n lé Jésù jáde kúrò nínú church. Wọ́n fẹ́ lọ tì sínú Ògún pé kó kú, ó yẹra. At the end of the day, they find their way to meet the government. They meet the government. The government be like, ẹ fún wa ní criminal ìgbà ilé yìí. They now kill the guy and at the end of the day, they now accept the person orúkọ ẹni wá ń pè ní church. How come? Why? How? Báwo? Somebody that said tí ìjọba Ọlọ́run máa fẹ́ ṣẹlẹ̀ nínú church yẹn ìdájọ́ yẹn ti máa bẹ̀rẹ̀. How come báwo náà ṣe wá twist the brain wá to the extent that kún un lálọ́ padà ń pè nínú ibẹ̀ yẹn? Níbi tó ti sọ pé látòrí pẹpẹ lórí ọmọ èèyàn. And everybody can confirm it now. Ibo èèyàn tán àwọn tó ń ṣe nǹkan tí ò dájú pátápátá they are people that used to religious. Just let religious be and see a solution to our problem in Africa, most especially in Nigeria. What we are asking God for, let's just ask our government. Don't go to church, don't go to redeem, don't go to Kinikan, don't go there, don't go anything. Let's just go on the streets. Let's just go on the streets. Kakama, bí a ṣe ń jó ní ṣọ́ọ̀ṣì yẹn, kakama jó lọ, kakama jó, kama lulu pé ya, give us light, give us good road, give us Kinikan. Tó bá ti ṣe ti light tán, tó tún di another month, kátó ń bọ́ síbẹ̀, give us good healthcare, gbogbo bá ṣe ń jó ní church that dance to your government. Then you see just automatic ni, automatic. But at the end of the day, when you run together, they will scare you with and at the end of the day, everybody will. And it is even better because either you grow old, either you don't grow old. You later end it. And they cage your mind. And that is the reason why a lot of people cannot think. I wonder how. Okay. I first know. Die eye fans. Saheed Osupa. Kalau nggak Saheed Osupa, ojo sih monsin kalau febas. Pasuma atau level necessita. Oh, kile roko mapa. Sojo lo milini, sojo ni lu. Why they were wípé àwọn tó ń bá wọn dá sọ̀rọ̀ wọn náà, àwọn tó close mọ́ Saheed Osupa ni. Bí olóyè Sunday Igboho. Àwọn tó close mọ́ wọn. And at the end of the day, you listen to I will digest it. How possible is this thing? Because some of you will now come out to come and be saying, hey, I'm Pasuma fans only sorrow more. Eruti ba won. No, now. I really celebrate Pasuma's team. Because Kala local team, they just come online. Just come and be making noise. Yeah. At the end of the day, people will bash that Pasuma. Alaye, she na only you. You want to know Balagaja, you want to know Batamilja, you want to know Balakasebelija. She na only you. Then go bash him. But I don't know where they receive the knowledge. Let it be. Let it go. Even if it is real. He's winning already. He's winning already. He's proving himself. He's proving himself. He's proving himself. Because I can't imagine saying, how about Jadi, Dr. Easy, Gadega, Afasino, he asked him that they will be online there, fire. And that guy, they go show now, Paso. At the end of the day, we will be talking about the two of them. Nobody will buy. Nothing will happen to anybody. So make everybody know the fear. Say, no. So that's my say to that. And if anybody has questions to have or you have anything, I beg, they drag me money, most especially any religious leaders.
ìjọ òun ṣe tèmi yan ọ̀rọ̀ ló gbà bẹ́ẹ̀ o very pé lot of artists now bàbá Ṣokoti wọ́n rí ibi tí wọ́n ti sọ̀rọ̀ pa religion tó ń condemn ẹ̀ I saw nice Adigun Alápò méjì where you to talk about religious so there is nothing like it. It's nothing like it. That's just the truth. Let's stop deceiving ourselves. Ìdí bàbá wọn mẹ́ta sẹ́yìn ṣé orúkọ Muslim náà jẹ́ bàbá mẹ́ta ni wọ́n sọ bàbá great grandfather ẹni orúkọ tó máa jẹ ẹ ṣe máa fi ilẹ̀ Lárúbáwá kí ló wà nínú ẹgbẹ́ yẹn kéwù gan orí burúkú wo ló wà mẹ́ẹ̀ kí ló táwọn yẹn máa ń sọ̀rọ̀ bí wèrè jẹ́ tó lè ti dàrú mò ń kéwù mò ń sọ èdè ẹnì pẹ̀lú bá mò ń sọ tápà mò ń sọ Jẹ̀bú mò ń sọ Haúsá èmi náà gba Haúsá náà. Church.